èèyàn léèwọ̀ lẹ ṣe kábíyèsí sọ fún Ashley o wípé kó fi Princess Deola àti Queen Naomi sílẹ̀ kó má rush wọn kó fi complain Queen Naomi sílẹ̀ wípé àwọn ò láìkí gbogbo bó ṣe ń come back and front lórí ọ̀rọ̀ oil and gas ìyépọ̀ ń fẹ́ di accountant wípé kó jẹ́ kí Queen Naomi take time wọn láti ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Wọ́n ní ìwọ náà wò ó ti betray ẹni yìí rí. Ṣé ìgbà tó betray ẹni yìí ṣé o rò pé ẹni yìí á sáré gbé ìgbésẹ̀ just so fast báyẹn? Wípé èèyàn máa ń take time láti ṣe nǹkan ni. Wípé so kó stay away. Ẹ̀yin èèyàn lè bá ṣe gbọ́ nìyẹn. Gist tá a mú wá fún yín lénìí nìyẹn. Ìwọ lẹ ṣe. Ṣé ẹ wà ẹ káàbọ̀ sí Mashola Gist TV gbogbo lè kọ́ ṣé àlàáfíà ni mo bá yín. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe. Ẹ subscribe, ẹ jọ̀ọ́ ẹ tẹ thumbs up yẹn. Ó ṣe pàtàkì fún channel yìí. Gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ Ọlọ́run máa ṣe fún yín ní agbára Ọlọ́run. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe gbọ́ allegedly o, wọ́n ní kábíyèsí jáde fún Ashley o, wọ́n advice ẹ wípé kó má rush Queen Naomi o. Wípé Queen Naomi ò ń ṣe ẹni tó lè rush. Wípé o ti betray arábìnrin yìí rí. O dẹ̀ fẹ́ kó máa sáré, kó máa ṣe gìràgìrà, kó máa gbégbèsè gìràgìrà pẹ̀lú ẹ̀. Wípé àwọn ò like bí ó ṣe ń rush. Ẹ jẹ́ ká gbọ́ gbogbo ètò bá kù nínú gist yìí. Wọ́n ní Ashley ní òun ò ní anything against Queen Naomi. Òun ò ní kí Queen Naomi má fẹ́ kábíyèsí. Òun ò ní kí kábíyèsí má fẹ́ Queen Naomi. Òun ò ní pé káwọn méjèèjì má fẹ́ ra wọn. Ṣùgbọ́n òun support Mariam àti olórí Rónkẹ́. Ẹni ẹ form team ìpè ẹ fẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Allegedly bá ṣe gbọ́. Ní ìsìn ó wá ń sọ wípé ìwọ ò ní kí Queen Naomi àti kábíyèsí má fẹ́ ra wọn. Kí lo expect kí Queen Naomi ṣe? Kí lo expect kí wọ́n sọ? Queen Naomi ò ní anything against ẹ̀. Wọ́n kàn rọra fi ẹ́ sílẹ̀ náà ni. Wípé kó ní kálukú wà láàyè. Látìgbà tí kábíyèsí ti fi Queen Naomi ṣe sí CEO complain gas and oil. Ó ò jẹ́ kí wọ́n rí mú mi, ò jẹ́ kí wọ́n gbádùn. Every time ló máa sọ ó fẹ́ di accountant o. Wọ́n ní Princess Adeola ní kó stay sórí ilé ìnà pé kó má ranjú mọ́ nǹkan tí wọ́n pè sí. And it's the truth. Òótọ́ ọ̀rọ̀ ṣòro sọ bó òótọ́ ọ̀rọ̀ ni. Because I just don't understand Ashley. Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ Queen Naomi anything tó bá ti jẹ́ ọ̀rọ̀ Queen Naomi you always come out. You always come out to be o fẹ́ ṣe báyìí o ṣàfẹ́ máa ṣe kùrùkẹrẹ lẹ́gbẹ̀ẹ́ Queen Naomi. Queen Naomi ní ìgbà yẹn nìyẹn kì í ṣe ní ìsìn. Because o ti jẹ́ kó mọ̀ irú èèyàn tó jẹ́. Wọ́n ti forgive ẹ o. Honestly mi gan ti ní mi ní máa sọ̀rọ̀ ń pẹ́ mọ́ ní pé bóyá mò ń bú ẹ. I will not do it anymore. But òótọ́ ọ̀rọ̀ yẹn a máa sọ jáde. Òótọ́ ọ̀rọ̀ yẹn là ń sọ ní ìsìn. O ò ní ìdí gbogbo nǹkan tó ń ṣe. Just leave Queen Naomi alone. Jókòó ìwọ àti Queen Naomi ìyálé àti ìyàwó nìyí. Ẹ ti di ìyálé àti ìyàwó ní ìsìn. Tẹ́lẹ̀ ẹ̀ ń ṣe ìyálé àti ìyàwó. Ò ń bá wọn gbé sacrifice ní tẹ́lẹ̀. Ṣùgbọ́n ní ìsìn ẹ ti di ìyálé àti ìyàwó. Ó ní àwọn nǹkan tẹ́ lè jọ ṣe pọ̀. Gbogbo pé o fẹ́ di accountant ní complain yẹn kò lè work. Because àwọn náà ní complain. Wọ́n lè gbà ẹ́ ìwọ ìyàwó wọn kó wá máa ṣe accountant. Ìwọ náà wo bó ṣe sound. Ìwọ ìyàwó wọn kó wá máa ṣe accountant ní complain wọn. Báwo ló ṣe sound létí tiẹ̀ náà? So ìtorí ẹ̀ ni Queen Naomi ò fi dé ẹ lóhùn náà fi dákẹ́. Ó mọ̀ pé Queen Naomi ò ń sọ̀rọ̀. Wọ́n ń sọ̀rọ̀ jẹ́jẹ́ wọn náà máa ń lọ. So ìwọ gọ́gọ́ fúnra ẹ jókòó sílé ẹ̀nẹ́ jókòó sọ́dọ̀ kábíyèsí tó fẹ́. Ibi tí kábíyèsí bá fi ẹ́ sí ibẹ̀ ni kó jókòó sí. Kábíyèsí ti ní kí gbogbo yín lọ ra lé. Ìwọ náà lọ ra lé kó jókòó sáàyè. Má tójú bọ nǹkan tí ò yẹ kó tójú bọ. Bí Princess Adeola ṣe sọ. O ò ní láti tójú bọ anything. Nǹkan tí wọ́n bá pè sí máa ranjú síbẹ̀. Rọra lọ jókòó. Tó bá jẹ́ ilé yẹn náà ni kábíyèsí ní fún ẹ láti rà. Wọ́n á fún ẹ. Tó bá dẹ̀ ní business mi fún ẹ kábíyèsí á fún ẹ. Mo jẹ́rìí kábíyèsí. Tó bá jẹ́ business kan wà ní Nàìjíríà tán lé ní kó máa mójútó wọ́n á fún ẹ kí ìwọ náà máa mójútó.
ṣùgbọ́n oil and gas business yìí ẹ̀ lè jọ ṣe because business yẹn Queen Naomi àwọn ni wọ́n fi lé lọ́wọ́ so àwọn àti Princess Adeola dẹ̀ ni wọ́n jọ ń work hand to hand ni so o ò lè come into their business o ò lè come into their business o ò lè interfere the only thing tó lè ṣe o ní kó jókòó síbi tí kábíyèsí bá fi ẹ́ sí ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist yẹn ni wọ́n ní Ashley ipe ó ní pé òun ò mọ nǹkan tí òun ṣe fún Queen Naomi ipe pẹ̀lú bóun ṣe tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó Queen Naomi ò dáríjì òun Queen Naomi ti dáríjì ẹ̀ long time ago Queen Naomi ti dáríjì ẹ̀ onígbàgbọ́ Queen Naomi wọ́n lè fi nǹkan sínú ó mọ̀ pé bíbélì ní òòrùn ò gbúdọ̀ wọ̀ bá ìbínú wa so wọ́n lè fi nǹkan sínú for a long time she just have to forgive you and àwọn ti move on tiwọn wọ́n ti fi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti fi sẹ́yìn wọ́n ti move on so àwọn ti fi gbogbo ẹ̀ fọwọ́ ọlọ́run nìkan lọ́ba tó ń dárí ẹ̀ṣẹ̀ jì ẹ̀dá so àwọn ti fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run ó kù ìwà ó kù bọ́lọ́run bá ṣe fẹ́ sí so Ashley leave Queen Naomi àti Princess Adeola alone stay on your lane kò dẹ̀ ní sí wàhálà kò ní séwu kò ní sí ìdààmú ọlọ́run elédùmarè á ṣe gbogbo ẹ̀ á ṣe láṣepé fún gbogbo yín. so Ashley dúró sáàyè ẹ dúró síbi tọkọ ẹ fi ẹ́ sí fi Queen Naomi àti Princess Adeola sílẹ̀ jẹ́ kí wọ́n ṣe complain bó bá ṣe fẹ́ ṣe ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o gbogbo etí tó ń gbọ́ mi ní agbára ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ thumbs up o fídíò yìí thank you I do appreciate you God Almighty will bless you please share this video like and subscribe God bless you all.